Ẹ̀yin èèyàn ilé wo lẹ ṣe káàbọ̀ sí Mashola Gist TV. Gist tá a gbọ́ òun ni nǹkan tó ṣẹlẹ̀ sí Queen Naomi nígbà tí bàbá wa Erinla gbọ́ wípé wọ́n lọ sí Royal Mansion, wọ́n ní wọ́n lọ bá wọn ní Royal Mansion, wọ́n ní wọ́n lọ bẹ Queen Naomi. Wọ́n ní wọ́n dẹ̀ béèrè lọ́wọ́ Queen Naomi pé ṣé lóòótọ́ ni Queen Naomi lóyún. Ẹ̀yin èèyàn ilé, ọ̀rọ̀ yìí lágbára o. Ṣé ẹ mọ̀ pé ó ti tó bí ọ̀sẹ̀ kan sí méjì tí àwọn èèyàn ti ń gbé wípé Queen Naomi lóyún fún bàbá wa Erinla. Ṣùgbọ́n ẹ mọ̀ pé wọ́n ní tí obìnrin bá wà nínú oyún, wọ́n ní kábíyèsí ò gbọdọ̀ rí obìnrin yẹn. So nǹkan tó fi difficult fún mi láti believe pé Queen Naomi wà nínú oyún nìyẹn. Ṣùgbọ́n wọ́n nígbà tí wọ́n lọ bá wọn ní Royal Mansion, wọ́n ní kábíyèsí bẹ Queen Naomi wípé kí Queen Naomi wọ́n jẹ́ kí àwọn protect wọn gẹ́gẹ́ bí ìyàwó. Wípé gbogbo nǹkan tó ṣẹlẹ̀ sí Queen Naomi pé nítorí Queen Naomi wọ́n kúrò ní àkàtà àwọn, òun ni gbogbo ẹ̀ fi ṣẹlẹ̀. Wọ́n ní bàbá wa Erinla bẹ̀ wọ́n gan o. Bí a ṣe gbọ́, wọ́n ní Queen Naomi ń bínú lórí ọ̀rọ̀ ìyàwó tuntun èyí tí kábíyèsí tún fẹ́ gbé wọnú ààfin. Wọ́n ní Queen Naomi ní enough is enough. Wọ́n ní kábíyèsí ní tí Queen Naomi bá ti gbọ́ ẹ̀bẹ̀ àwọn lè má fẹ́ ìyàwó míì mọ́. Ṣùgbọ́n tí Queen Naomi bá ń keep on láti reject àwọn, wípé Queen Naomi ló máa ń push àwọn láti lọ fẹ́ ẹlòmíì. Èyí tá a tún gbọ́ nìyẹn tán ní bàbá wa Erinla sọ. Ṣùgbọ́n pẹ̀lú gbogbo nǹkan tá a gbọ́, wọ́n ní ìgbà tí Queen Naomi bínú wípé rárá àwọn ò ṣe mọ́, kí kábíyèsí fi àwọn sílẹ̀ kí wọ́n lọ bá àwọn ìyàwó wọn. Wọ́n ní bí kábíyèsí ṣe ń bẹ Queen Naomi tó, wọ́n ní Queen Naomi ò gbà o. Wọ́n ní Queen Naomi ní gbogbo káwọn máa sáré, ó ti sú àwọn. Gbogbo káwọn máa rí oríṣiríṣi, káwọn máa fojú àwọn rí oríṣiríṣi, wọ́n ló ti sú àwọn. Wípé kí bàbá wa Erinla kó yọ̀ǹda wọn, kán lọ bá àwọn olórí wọn. Bẹ́ẹ̀ náà dẹ̀ ni Queen Naomi ń sọ fún wọn pé kán warn àwọn ìyàwó wọn, kán dúró síbi tí wọ́n fi wọ́n sí. Wípé nítorí gbogbo bó ṣe ń yọjú sí àwọn ní Royal Mansion, tó ń yọjú sí àwọn ní Àkúrẹ́, wọ́n ní enough is enough. Wọ́n ní àwọn ò ní tolerate ẹ̀ mọ́. Wípé gbogbo ìwà yìí ó ti sú àwọn. Nǹkan tá a wá gbọ́, nítorí pé Queen Naomi ò wá gbà ẹ̀bẹ̀ kábíyèsí, bí a ṣe gbọ́ nìyẹn tán ni pé wọ́n mú message wá fún Queen Naomi pé bàbá wa Erinla ní àwọn fẹ́ ti Royal Mansion. Wípé àwọn fẹ́ ti Royal Mansion, wípé so àwọn fún Queen Naomi ní few hours láti pack ẹrù wọn. Ètò wá yà mí lẹ́nu ni pé wọ́n wá ní Queen Naomi náà, wọ́n lọ ń prepare láti kó ẹrù wọn kúrò ní Royal Mansion. Wọ́n ní wọ́n lọ gba àwọn mọ́tò tó máa ń move ẹrù. Ẹ rí pé yìí funny gan ni. Queen Naomi, kí ló dé? Tádéníkáwò ló ní ilé. Ìwé ilé orúkọ Tádéníkáwò ló wà. Ẹ̀yin ni màmá Tádéníkáwò. Tí wọ́n bá gbé message wá fún yín pé kábíyèsí sọ báyìí, ṣé kò yẹ kẹ́yin ti mọ ibi tí message yẹn ti wá? Ṣé kò yẹ kẹ́yin ti mọ̀ pé bàbá wa Erinla kọ́ ló fi irú ìwé báyẹn ránṣẹ́ sí yín? Tẹ́ dẹ̀ mọ irú àwọn sisi gbogbo tí bàbá wa Erinla kó sínú palace, tó jẹ́ pé oríṣiríṣi message náà máa ń gbé jáde. Ẹ rántí message tán gbé jáde lẹ́yìn ìgbà tẹ́ wà lágọ̀dì, tán ní ẹ̀sọ́ olórí ní kábíyèsí ò fẹ́ yín mọ́. Oríṣiríṣi nǹkan ló ń ṣẹlẹ̀ nínú palace. Ẹ rántí ìgbà tó yẹ kẹ́ ẹ travel, tí wọ́n ní pé wọ́n yọ orúkọ yín, wọ́n fi orúkọ àǹtí wa church sí. Oríṣiríṣi ló ń ṣẹlẹ̀ nínú palace.
ẹ̀yin náà wá gbọ́ mẹ́sẹ̀gì, ẹ wá lọ ń gba mọ́tò tó máa bá yín kẹ́rù, ẹ lọ ń gbà, ẹ wá ń kó ẹrù yín, ẹ̀ ń kó sínú ẹ̀, ẹ̀ ń pípíà láti kẹ́rù yín bá ṣe gbọ́ nìyẹn o. Wọ́n ní bí bàbá Wẹ̀rin ńlá bọ́n ṣe gbọ́ báyìí, bóyá ìkan nínú àwọn méèdì Queen Naomi tó nífẹ̀ẹ́ Queen Naomi ló pe bàbá Wẹ̀rin ńlá ni o. Wọ́n ní bọ́n ṣe gbé yọ nìyẹn, tán ní àà, òun ṣe kí ni o fẹ́ kẹ́rù ẹ níbo? Ṣé kò yẹ kó mọ̀ pé àwọn kọ́ làwọn sọrú ọ̀rọ̀ báyìí? Ṣé ẹ ti rí nǹkan báyìí ẹ̀yin èèyàn lé? Ṣé ẹ ti rí nǹkan? Wọ́n ní bàbá Wẹ̀rin ńlá ní àwọn kọ́ làwọn ní kó kẹ́rù ẹ o. Ọmọ ẹ ló nílé o. Níbo lo fẹ́ kẹ́rù ẹ lọ? Queen Naomi ẹ ní sùúrù o. Wọ́n ní kábíyèsí ní tí àwọn ò bá tiẹ̀ wá rí nǹkan sọ, ọ̀rọ̀ pé kí o kó ẹrù ẹ kúrò nú Royal Mansion làwọn á wá sọ. Ní ìgbà tó jẹ́ pé àrólé àwọn wà ní ọwọ́ ẹ̀, níbo ni àwọn fẹ́ kó gbé àrólé àwọn lọ? Ṣé àwọn fẹ́ kí àrólé àwọn kó máa sùn ta ni? Àbí kó máa sojú títì? Ṣé ẹ ti rí ilé ayé báyẹn ẹ̀yin aráalé? Ẹ ti rí ilé ayé báyẹn, ó yẹ kó ti yé yín wípé kòkòrò tó ń jẹ̀fọ́ ìdí ẹ̀fọ́ ló wà. Wọ́n ti sáré pa lẹ́tà pọ̀ pápàpá. Wọ́n ti gbé jáde ìpè kí Queen Naomi tilẹ̀kùn ilé o. Torí kábíyèsí tí ń bọ̀, wọ́n ti láwọn fẹ́ lọ́kìlé. Tí bàbá Wẹ̀rin lòdì rán wọn iṣẹ́ burúkú yìí. Nǹkan tó ń bí wọn nínú òun ní pé Queen Naomi wà ní Royal Mansion. Wọn ò fẹ́ kí Queen Naomi wà ní Royal Mansion yẹn rárá. Ó dẹ̀ yẹ kó ti yé yín àwọn tó ṣiṣẹ́ burúkú yìí. Ó yẹ kó ti yé yín ẹ̀yin èèyàn lé. Wọn ò fẹ́ kó wà ní Royal Mansion. Ó dẹ̀ yẹ kó yé Queen Naomi jù báyìí. Ìgbà tó tiẹ̀ ti rí lẹ́tà, ó yẹ kó ti mọ̀ pé àwọn àǹtí wa ti tún kọ lẹ́tà. Ó yẹ kó ti mọ̀ wípé kì í ṣe bàbá Wẹ̀rin ńlá ló kọ lẹ́tà yìí. Wọ́n ní kábíyèsí bẹ Queen Naomi, bẹ Queen Naomi, bẹ Queen Naomi wípé àwọn ò love báyìí rí láyé àwọn. Ìfẹ́ táwọn ní sí Queen Naomi yàtọ̀. Àwọn ò lè fẹ́ràn obìnrin ìmíì bí àwọn ṣe fẹ́ràn Queen Naomi. And it's true. Kábíyèsí show ẹ̀ fún gbogbo wa la rí o. Ṣùgbọ́n nǹkan tí wọ́n ní Queen Naomi sọ ni pé oríṣiríṣi nǹkan tó ń ṣẹlẹ̀ nínú palace, tí wọ́n ń lé oríṣiríṣi nǹkan burúkú tí wọ́n fẹ́ máa lé sí ọ̀tá àwọn. Nǹkan táwọn fi fẹ́ yẹra nìyẹn ẹ̀yin èèyàn lé. Ṣùgbọ́n gbogbo wa la ti advice Queen Naomi wípé kán jókòó sílé ọkọ wọn, kán dáríji bàbá Wẹ̀rin ńlá. Kò sẹ́ni tó kọjá àṣìṣe, kò sẹ́ni tó kọjá ìdánwò. Èmi ò ní advice yín kí ẹ fi ilé ọkọ yín sílẹ̀ o Queen Naomi, because àwọn ẹlòmíì ń sọ kán fi kí kábíyèsí yọ̀ǹda Queen Naomi. Báwo ni kábíyèsí ṣe fẹ́ yọ̀ǹda Queen Naomi? Ẹ̀yin èèyàn lé. Báwo náà ṣe fẹ́ yọ̀ǹda Queen Naomi? Ọmọ wà láàrin wọn. Kò tún wá ń ṣe pé bóyá ọmọ, just ọmọ àrólé bàbá wa ni. Ó wà lọ́wọ́ wọn. Nǹkan tó ti share ó ti pọ̀ jù àwọn méjèèjì. Nǹkan tó share ti pọ̀ jù nǹkan tó dẹ̀ wà láàrin wọn. Kò lè yé àwa tá wà lé. Àárín àwọn méjèèjì ló wà. A ní kí Queen Naomi kán fi àwọn Sisi gbogbo ìsílẹ̀, kán abandon wọn, kán fèsì ọmọ wọn Tadéníkáwò. Ṣé bí Yorùbá nítorí ọmọ la fi ń gbélé ọkọ ni? Àìmọye ìwà lèèyàn ń fojú wì nílé ọkọ náà. Tó jẹ́ pé èèyàn kàn ń ní àmójúkúrò, èèyàn dẹ̀ ní sùúrù, èèyàn dẹ̀ ń gbàdúrà láti fi jókòó síbẹ̀. Ṣé rí pé gbogbo ilé ọkọ ló kún fún ìdùnnú, ayọ̀ àti ọlá ni? Kì í ṣe gbogbo ilé ọkọ. Ṣùgbọ́n àwọn ìyá wa náà, báwọn náà ṣe forí tì nìyẹn nítorí pé wọ́n fẹ́ máa ṣí kiri. Ìtorí ẹ̀ ni àwa fi ń advice Queen Naomi kán jókòó,
sí Royal Mansion èyí tí kábíyèsí ti fún ọmọ wọn kó máa tọ́jú Tádéníkáwò ń bẹ̀. Kó máa tọ́jú Tádéníkáwò ń bẹ̀, kó má jẹ́ kéèyàn kankan mì wọ́n, kó má jẹ́ kéèyàn kankan ṣẹ̀rù bà wọ́n. Nítorí pé ẹni iwájú ni wọ́n, wọn dẹ̀ ní dèrò ẹ̀yìn láéláé. Ó yẹ kó ti yé yín bó ṣe ń lọ now. Ẹ̀yin náà mọ̀ pé àwọn obìnrin tó kù tán bí ọkùnrin, inú wọn ò ní dùn. Oríṣiríṣi ìgbésẹ̀ dẹ̀ ni wọ́n máa máa gbé. Ṣùgbọ́n bàbá wéré láti mọ nǹkan tó ń ṣẹlẹ̀. So, ìgbà tá a gbọ́ gist yìí, a ní ká wá torchlight ẹ̀ pẹ̀lú ẹ̀yin èèyàn wípé ìgbésẹ̀ tí àwọn àǹtí wa yìí tún ń gbé ó tún lágbára o. Torí a tún gbọ́ tán ní àǹtí wa Eégan àti wọ́n ní àwọn máa make sure pé kábíyèsí àti Queen Naomi túká. Nǹkan tá a gbọ́ allegedly ni o. Ẹ mọ̀ pé mo ṣe máa ń sọ fún yín, mi sí nínú palace kábíyèsí, mi ì bá wọn gbébẹ̀ o. Ṣùgbọ́n nǹkan táwa bá gbọ́, àwa máa mú wá sétí etí ìgbọ́ ẹ̀yin èèyàn lé. So, wọ́n ní ìgbà tí àǹtí wa Fashion tó gbọ́ ọ̀rọ̀ yẹn, wọ́n ní ó sọ fún wọn pé wọ́n wà athless. Kò sí èyí tí ó wà athless nínú gbogbo yín lẹ wà athless. Ṣùgbọ́n èmi mọ̀ pé Ọlọ́run Elédùmarè ọba láàánú, ẹni tó bá fẹ́ kọjú ìjà sí Queen Naomi àtọmọ wọn, ó máa bọ́lọ́run wájú. Ọlọ́run ló ń bá èèyàn ja ìjà èèyàn. Èèyàn kan kò lè gbèjà èèyàn láyé bí kò ṣe Ọlọ́run ọba. Queen Naomi, ẹ fi ìjà yìí sílẹ̀ fọ́lọ́run. Ẹ fi bàbá wẹ̀rìn ńlá sílẹ̀, ẹ dáríjì wọ́n. Ẹ̀yin náà mọ̀ pé ipò ọlá ni wọ́n wà. Bí wọn ò wá obìnrin, obìnrin á wá wọn. Kò dẹ̀ sí ẹni tí ó kọjá àṣìṣe. Ẹ jókòó sí Royal Mansion, ẹ máa tọ́jú ọmọ yín. Ẹ fi ọ̀rọ̀ yín lé Ọlọ́run lọ́wọ́, Ọlọ́run á dẹ̀ yanjú gbogbo ẹ̀. Kò jẹ́ bó ṣe jẹ́ ẹ̀yin ará ilé. Mo ní kí n tún mú èyí wá fún yín ni. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo etí tó ń gbọ́ mi ní ilé lóko àti lẹ́yìn odi. Ọlọ́run Elédùmarè ọba láàánú á ṣàánú fún gbogbo yín o. Gbogbo ẹ̀yin yóò subscribers, àdúpẹ́ àtúnọpẹ́ dá fún gbogbo àdúrótì yín lórí channel yìí àti ẹ̀yin tẹ́ ṣe darapọ̀ mọ́ Masholarets. Ọlọ́run Elédùmarè ọba láàánú á bá mi gbọ́wọ́ yín sókè, ẹni tọrọ jẹ, ẹni tọrọ mu, ẹni ẹlẹ́ni ò ní gbà ṣe yín ṣe o. Ẹ má gbàgbé kẹ́ ẹ subscribe, kẹ́ ẹ dẹ̀ bá wa share fídíò yìí, kẹ́ ẹ comment, kẹ́ ẹ like. I appreciate yín ní Mashola Gist TV. Ẹ má gbàgbé prize giveaway wa tó ń bọ̀ lọ́nà ní April 15. Ẹ máa gbáradì. Mashola ni orúkọ mi, Yorùbá ni à ń sọ lórí ìkànnì yìí. Sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. Tẹ́ bá ti subscribe, ẹ tẹ notification bell yín, kẹ́ subscribe. Òkè òkè ni ọlá yín á máa lọ, ọlá yín ò ní lọ ìsàlẹ̀ o. Please share this video, like and subscribe. Gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe ọjọ́ ìbí lẹ́ni, I wish you happy birthday, long life and prosperity. Ẹ̀mí yín á ṣe púpọ̀ ọdún láyé o. Mashola Gist TV, love you all.